àwọn family ọkọ mi ló gba ọmọ lọ́wọ́ mi. ọmọ ọdún mélòó. àwọn ọmọ yẹn ti dàgbà. ok. wọ́n wá kó wọn sọ́dọ̀ wọ́n ní mi ò ní right láti lè wá máa wò wọ́n nítorí pé mo ti bímọ síbòmí. ọkọ Ìkẹ́olúwa ó mà ti fẹ́ lu Ìkẹ́olúwa pa o ní báyìí nítorí lílù ojoojúmọ́ Ìkẹ́olúwa mà ti kó kúrò lọ́dọ̀ ọkọ rẹ̀ o ọmọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó sì bí fọ́kọ àmọ́ nígbà tí ó fẹ́ kúrò ní ọ̀dọ̀ ọkọ rẹ̀ ọkọ kọ̀ kò jẹ́ kó kó àwọn ọmọ méjì dání o ní báyìí ni ó mú ọmọ àbíkẹ́yìn ìyá mú ọmọ kan bàbá mọ́mọ méjì ni ó ṣàfi kúrò ní ọ̀dọ̀ ọkọ rẹ̀ o wọ́n ní àmọ́ lẹ́yìn ọdún bíi mélòó sẹ́yìn ọmọ tí ìyá mú lọ ó mà ti ṣe bẹ́ẹ̀ ó mà fò sánlẹ̀ ó mà ti kú o ọmọ méjì tó wà lọ́dọ̀ bàbá kọ̀ kò jẹ́ kí ìyá ó fojú kan àwọn ọmọ rẹ̀ mọ́ o wọ́n ní wípé látìgbà tí ìyàwó ti kó kúrò lọ́dọ̀ ọkọ ní ọkọ ti kọ̀ jálẹ̀ kò jẹ́ kí ìyá náà fojú kan àwọn ọmọ rẹ̀ o gbogbo ìgbà tíyà bá ti fẹ́ máa fojú tó bá ti fẹ́ lọ yọjú àwọn ọmọ rẹ̀ pàbó báyìí ni mò ń já sí o wọ́n wá ní lọ́jọ́ kan ọjọ́ kan Ìkẹ́olúwa àti àbúrò rẹ̀ wọ́n máa gbéra pa láti lọ yọjú wo àwọn ọmọ náà nígbà tí wọ́n débẹ̀ àtìṣẹ́ àti kúùkù ni ọkọ máa dàbò ìyàwó àti àbúrò rẹ̀ tó mú lẹ́yìn ẹ wò ó ní báyìí ni ẹni tí ó ń ṣe Ìkẹ́olúwa ni ó máa mẹ́jọ wá sọ́dọ̀ Oríyọmí Hamzat wípé kí wọ́n gba òun o ọkọ kò jẹ́ kóun yọjú wo àwọn ọmọ òun mọ́ ẹ̀yin èèyàn ẹ bá wa gbé òṣùbà káre fún Alhaji Dr. Oríyọmí Hamzat fún iṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun tí wọ́n tún ṣe lórí ètò Kọ́kọ́rọ́ Alate tòní ẹ̀yin èèyàn ẹ má jẹ́ gbà yín lákòókò rárá ẹ ní àǹfààní láti gbọ́ ṣe kún bọ́bẹ̀ ṣe là ẹ ó láǹfààní àti gbọ́ lẹ́nu ìyá tó mú ẹjọ́ ọkọ rẹ̀ wá sórí ètò Kọ́kọ́rọ́ Alate tòní ìyá ẹ dákun ẹ bá ń gbóhùn sókè. ẹ káalẹ́ mà ẹ káàbọ̀ sórí ètò Kọ́kọ́rọ́ Alate Oríyọmí Hamzat lórúkọ mi ẹ̀yin ńkọ́. Ìkẹ́olúwa lórúkọ mi. Ìkẹ́olúwa láti bo. láti ìlú Ìbàdàn. mo rí yín òsì nǹkan. àwọn fámìlì ọkọ mi ló gba ọmọ lọ́wọ́ mi. ọmọ ọdún mélòó. àwọn ọmọ yẹn ti dàgbà. ok. wọ́n wá kó wọn sọ́dọ̀ wọ́n ní mi ò ní ráìtì láti lè wá máa wò wọ́n nítorí pé mo ti bímọ síbòmí. mo wá lọ sọ́dọ̀ wọn níjọ́ Sunday pé àárọ̀ wọn Ìkẹ́olúwa. ok. mo wá lọ sọ́dọ̀ wọn níjọ́ Sunday pé àárọ̀ wọn sọ mi mo fẹ́ lọ wo àwọn ọmọ mi ọdún náà mi ò mọ ibi tí wọ́n ń gbé àwọn èèyàn ló fún mi ní àdírẹ́sì ibi tí wọ́n kó wọn sí. bàbá wọn kọ́. bàbá wọn náà ló kó wọn kúrò níbi tí mo mọ̀ ọ̀dọ̀ girama làwọn ọmọ yẹn wá tẹ́lẹ̀ tí mo máa ń lọ sọ́dọ̀ wọn. bàbá wọn wá kó wọn lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ nọ́mbà ẹ̀gbọ́n ẹ̀ tó wà lọ́wọ́ mi kò lọ mo máa ń pè kò lọ mo wá ṣàlàyé fún girama ṣàjúwe àdírẹ́sì wọn fún mi ìgbà tí mo débẹ̀ mo bá bàbá wọn mi àti bàbá wọn ṣe kòǹgẹ́ ara wa ibẹ̀ ni bàbá wọn ṣáà ti ń gbé mi ṣe pé kí ni mo wá ìgbà tí mo ti lè bímọ síbòmí kí n má dọ̀dọ̀ àwọn ọmọ mi mọ́. kí ló dé tẹ́ ẹ kọ bàbá wọn. torí wàhálà ni wàhálà yẹn pọ̀ jù ó máa ń nà mí gan ní àrèmọ lásùn ilẹ̀ bẹ́ẹ̀ ni ó máa ń nà mí gan wàhálà yẹn pọ̀ tẹ́ pé ìgbà tó kọ́lé gan girama ní pé ká mọ̀ jọ kó lọ sí ilé fún àwọn pé àwọn ò fẹ́ ló pé èèyàn lọ́rùn. kí ni ẹ máa ṣe tí fi máa ń nà yín kò sí tó wà láti kó bí ọkùnrin ó nu obìnrin o èmi kàn fẹ́ mọ tẹ̀ ń ṣe ni o. àwọn nǹkan tí ò nítumọ̀ ni bí kò fún wa lówó oúnjẹ tí máa sọ pé owó yẹn kéré ó lè dìjà. iṣẹ́ kí ni wọ́n ń ṣe. bábà ni ó dẹ̀ tún ń gọ̀kadà. ó ń gbìyànjú gan o ní gbìyànjú. wàhálà yẹn ṣáà ti pọ̀ jù nìyá fi ní pé kó ń kálukú túká. so ti fẹ́ lómi. kò tí ì fẹ́ lómi. ó ń dùn tẹ́ ẹ kọ́ ni ó ń dùn ẹ̀yin náà wá sí lọ bímọ bòmí ẹ bá ti já ká yanjú yẹn ọdún kèlò tẹ́ ẹ kúrò lọ́dọ̀ ẹ̀. ó ti pé bíi 5 years báyìí. ọdún kèlò tẹ́ ẹ dọ́dọ̀ ẹ̀ lómi. bóyá bíi 3 years mọ̀ ìṣẹ̀dọ̀dọ̀ ẹ̀ lómi náà ni. ọdún mẹ́ta lẹ dúró nílé. bẹ́ẹ̀ni. kẹ́ ẹ tó fẹ́ lómi. bẹ́ẹ̀ni. wàhálà yẹn ti pọ̀ jù fún mi tẹ́ pé ọmọ gángan tó ní àmì mi ẹ má jẹ́ kí dáàdì mi pa yín gbogbo nǹkan tí ò ní ìtumọ̀ ni wàhálà yẹn ti pọ̀ jù tẹ́ pé táwọn àbúrò mi bá wá mi wá báyìí ó tiẹ̀ mọ́ nínú ẹlòmíì gan. nínú àbúrò yín. bẹ́ẹ̀ ni mo fi wò pé kó ń kálukú túká mi ò fẹ́ wàhálà mo wá lọ wọ àwọn ọmọ níjọ́ Sunday. ọmọ mélòó. ọmọ méjì mẹ́ta nìkan kú torí mo gbé kékeré bẹ́ẹ̀ lọ. ìtẹ́ gbé lọ lọ́wọ́ mú sọ́dọ̀. ń ló kú mo wá lọ wọ àwọn méjì tó kú. ó kèsì pé torí pé gbé kékeré lọ tó kú náà ṣe ń bínú. mi ò mọ mo ṣá lọ wọ àwọn méjì tó kú èmi àtàbúrò mi kan àjọ lọ síbẹ̀ wọ́n lé wa kúrò ní tó fi mẹ́gbẹ́ ẹ̀ náà gbogbo wọn kàn ń sọ̀rọ̀ wọ́n ṣàlè wa kúrò. àkọ́bí ọmọ yìí ń tọ́ ọmọ ọdún mélòó. ọmọ 14 years. ìkejì tọ́ ọmọ ọdún mélòó. ó ń lọ 10 years. ìgbà wo lẹ ti rí wọn gbẹ̀yìn àwọn ọmọ yẹn. mo rí wọn ní ọdún tó lọ torí àti kọ́kọ́ wá síbí báyìí fúnra wọn gan ní mẹ́jọ wá síbí báyìí tí wọ́n dẹ̀ bá wa ṣètò ẹ̀ pé kí n mọ ra wọn ọmọ ìgbà yẹn gan ó ní mi ò lè mọ rí wọn mo ní ṣé kí n ra fóònù fún wọn mo rí wọn gbà yẹn gbà tó kọ́kọ́ lásìdẹ́ǹtì ó ní òun ò lè sanwó skul mo dẹ̀ ń lọ sí láti Àpòmù ni mo márì sí àtàpòmù ni mo ti lọ mọ́ ń sanwó skul àwọn ọmọ yẹn. ọmọ Ìbàdàn ni. ọmọ Edo State ni mí ṣùgbọ́n ọmọ bo ló ń tẹ. ọmọ Ìwó ṣùgbọ́n Ìbàdàn ló ń gbé. Ọlọ́run yọ yín.
mo rò pé Ìbàdàn lọkọ̀ lẹ́tọ̀ọ́ lọ bùnmí ni. rárá ọmọ wo ni. alẹ́ ní ìbá ní kọ́ mọ́ ọ̀bọ̀kọ̀ wá gbà sọ́dọ̀ padà. àtẹ̀lé fẹ́ra wa mọ́. nígbà tí ètí ẹ̀ ti ṣe pé tó ti jọ́ ọmọ wo. kí ó ṣàjẹ́ kémi mọ ara àwọn ọmọ tèmi nǹkan tèmi fẹ́ nìyẹn mi ò sọ pé mo fẹ́ gbà wọ́n lọ́wọ́ ẹ̀ tó jẹ́ kí n mọ rí wọn. gbọ́ mi kí ló kọ rẹ. Ìkẹ́ Olúwa lábẹ́ òfin Nàìjíríà kò sí onítọ̀hún tó lè pé kí abiyamọ má fojú kan ọmọ rẹ̀ tó ń gbọ́ mi kò sí onítọ̀hún kò sí ẹ̀ṣẹ̀ tó lè ṣẹ̀ tó bá ti jẹ́ wọ́n ló bí ọmọ rẹ̀ tó kú òní ọkọ ibi ń rí wọn wà ṣùgbọ́n pé ọ gbọ́dọ̀ rí wọn mọ́ wọ́n lè pé ọmọ kó wọn lọ o kán wà lọ́dọ̀ wọn o ò sí onítọ̀hún tí ó pè kí bàbá má fojú kan ọmọ ẹ̀ àbí kí ìyá má fojú kan ọmọ ẹ̀ ó lọ fà bá ń gbọ́ ó lọ fà ó lọ fáfá ó lọ fà ó lọ fáfá kò sí tó jọ ká ọmọ fojú kan ọmọ rẹ̀ gbogbo alamọ ibi tó obìnrin gbà bímọ ká tó pé ká boyún ọkọ dì sí náà. wọ́n fẹ́ dẹ̀yìn àwọn ọmọ mi kọ́ mí ni o tiẹ̀ ká nírú tó bí gan ni ó rí. orí nǹkan gbọ́n bẹ̀ gan bó ṣe rí mi gan kò tiẹ̀ àtẹ́ǹdì wípé mẹ́yìn mi dé kò ṣe nǹkan kan wọ́n fẹ́ dẹ̀yìn wọn kọ́ mí ni ẹ dákun ẹ ṣàánú mi o. àní kó jẹ́ pé irú tó bí gan ni kó jẹ́ irú eléyìí gangan irú tó bí ni wọ́n gbọ́dọ̀ di orí ká tó sọ ká á ń bọ̀sìnbọ̀sìn wá sọ tinú ẹ̀ mọ̀wulẹ̀ nà mí lójú sọ tinú ẹ̀ sọ ń gbò lọ́wọ́ di gentleman báyìí gbogbo tó bá fi mí ṣe lórí afẹ́fẹ́ o apàdé tó wa má fi mí ṣe nǹkan lẹ́yìn afẹ́fẹ́ sí mi kọ́ jẹ́rùn tẹ́ bí ni ẹ gbọ́dọ̀ rí no kò sí. bàbá wọn sọ fún mi pé ọmọ ilé ìtẹ́mi gbé wa òun ó pa òun ó fi rọ́pò ọmọ òun ó ṣe kíní tẹ́ bá tiẹ̀ ráwọn ọ̀rọ̀ tó ń sọ́njọ́ Sunday yẹn tẹ́pà bá dúró ni àtijọ́ Sunday yẹn ló ti fẹ́ pa wá à ń sá lọ ni. ṣé wọn náà pọn ọmọ yìí lọ ni. mo pọn ọmọ lọ. títí lẹ́sùn tọ́dẹ rẹ̀ ò ṣe dáadáa. pọn ọmọ lọ. ẹja sòótọ́ fúnra wa ò ṣe dáadáa. ṣé tí mo fi pọn ọmọ lọ. ọlọ́fin náà lójú ni ọlọ́sẹ̀ fọ́rífọ́rí kí náà lọ́lọ́sẹ̀ ìyanu ẹ̀. ọlọ́sẹ̀ fọ́rífọ́rí ni wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́ o wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́ o tó o bá fẹ́ padà lọ mo má pọn mọ́ lọ o. wọ́n dà mo ti gbọ́ sá. gbọ́mọ rẹ bì kan mo ti gbọ́. gbọ́mọ rẹ bì kan kó o rọra lọ kó bóyá ọ̀rẹ́ àbúrò rẹ kan lọ́tẹ̀lẹ́ lọ kó o rọra gbọ́mọ lọ́wọ́ níbì kan tó bá ti kúrò lọ́dọ̀ ẹ̀ kó o tún gbọ́mọ rẹ ó ń ká lára ni ó ń dùn ni bóyá àpòmùtọ́ bọ́ sí bóyá wọ́n tún tọ́jú ẹ̀ dáadáa tó wò pé kíní owó bó ló ti wá jẹ́ báyìí o kó lè mọ̀ ronú pé bó làwọn ó ṣe parí ìjà kó tún wá rí pé ó tún pẹ́ mọ́ wá ó ṣe dáadáa. ìjọ yẹn náà nìyẹn jọjọ kọ́kọ́ pè mí pé kí n wá kó mọ̀ pé mo ti bímọ. ó rojọ́ débẹ̀ ìyanu ẹ̀ ẹ̀yin náà bá ń da kò easy now kí ló pokọ̀ ẹ lẹ́ẹ̀kan náà Ìkẹ́ Olúwa máa ṣe kọ́kọ́ Ìkẹ́ Olúwa máa ṣe kọ́kọ́ ògbà tí a ti ń bá bọ̀ wá ìdímọ́lẹ̀ kò jẹun ọmọ orí tí ń kọnu má pọn mọ́ lọ then ó tiẹ̀ wá pọn mọ́ lọ ò pọn mọ́ lọ náà má fira rẹ̀ la lójú kò tí ì fẹ́ ìyàwó mi àbí ìyàwó mi ti bímọ fún. èmi ò mọ bóyá ó ti fẹ́ ìyàwó mi. bẹ̀rù Ọlọ́run sọ ọba ìyàwó mi lọ́dọ̀ rẹ̀ bẹ̀rù Ọlọ́run. mi ò kí ń lọ ilé ẹ̀ ọ̀dọ̀ èmi ọmọ tèmi lèmi mọ́ ń wá káàkiri. àlàyé sòótọ́ ó ti jẹ́wọ́ lẹ́ẹ̀kan èmi ò mọ bóyá ó ti máa rí o. ò tí ì máa rí ẹnìkan ní tọ́ọ̀bà gbọ́mọ lọ ó tún léwu nígbà tó léwu irú ewu wo ló ní ẹgbọ́n ìyá ni wẹ́ẹ̀ tí ó tún léwu tí ọ̀bà gbọ́mọ lọ. àyà àpèjọpọ̀ kí wọ́n bá àwọn ọmọ rẹ̀ sọ̀rọ̀ bá sì ọgbọ ojú òpó bí iná aṣọ ojú òpó bí iná aṣọ tó dáná mo rérò bí ẹ̀yìn lẹ́ẹ̀kan lọ́wọ́ tó yẹ bá a mọ́ àpadà rí kankan mọ́. yá ni wẹ̀. mẹlẹta ṣe ilé ìtọ́wọ́jú. ọwọ́jú ó dáa kó máa rọmọ rẹ̀ níbo ni ibi tẹ́ ẹ wọ́ ọmọ lọ lọ́jọ́ yẹn. Amúlòkó ni wọ́n ń gbé. Amúlòkó ni wọ́n ń gbé ní kí lorúkọ rẹ̀ ní ṣọ́ọ̀ṣì bàbá èbò. ṣọ́ọ̀ṣì bàbá èbò. ní ríliwánu láì. a bá wọn sọ̀rọ̀ a tù. ibẹ̀ ni wọ́n kó wọn lọ. a tù mi ìbá máa bẹ́ẹ̀ wípé kí ló dé tó ọkọ̀ but tọkùnrin bá ti ń na obìnrin
mi ò lè support kóbìnrin dúró ń bẹ̀ gbogbo ọkùnrin tí bá na obìnrin yóò padà lá ọ lójú torí yóò kú lọ́dọ̀ rẹ̀ o ṣùgbọ́n mi fẹ́ mo fẹ́ wà considerate mo fẹ́ wà considerate nípa ọkùnrin yẹn màá fẹ́ ká bẹ́ẹ̀ ká tù ká rọ̀ níta bá lè ṣe bóyá bìkan lẹ́ẹ̀tì mọ̀ pàdé tí ọmọ rí ọmọ tó ọmọ rọ́mọ tó ọmọ padà bóyá skul tó ọmọ bá ń lọ ló ti lọ ọmọ rọ́mọ kò sí nǹkan kan bí yẹn tí wọ́n mọ̀ pé ìyá ọmọ ní oní skul yẹn ni mo ní ìbá ní kẹ́ ẹ jẹ́ ká ṣe tí ọba jẹ mọ́kọ́ ọmọ lọ lé wọn àbí ìyá níwẹ̀. ẹ̀rọ mo ṣe bẹ́ẹ̀ fẹ́rẹ̀ ẹ̀ mú ọbẹ̀ ni. no ọmọ kò lọ́nà jíjẹ́ òwe tílé. bíbá o ẹgbẹ́rún sí máìkì mà. mo rò pé fẹ́rẹ̀ mú ọbẹ̀ gbẹ́ ní ẹ lọ bẹ̀ wọ́n a mọ̀ pé èso èso alátúnṣe lè fẹ́ ṣe. èso èso alátúnṣe ni pé kí a try láti bá a sọ̀rọ̀. ilé ọkọ̀ àárọ̀ ní kù sí ìyà ọ̀jẹ̀ ń bẹ̀ ni ẹ̀yin ni ẹ máa ṣàtúnṣe yín ẹ mélòó mi. ẹ̀yin náà ká mọ́ lóyìn. ẹ má fi lọ mí. ọkàn yín. ìwọ sára ìpamọ́ dúró lé ọkọ àìsí ìpè ọkọ kọ. olómọ tó bá ilé ọkọ àárọ̀ ní kù sí ìyà ọ̀jẹ̀ ń bẹ̀ ni. àwọn ìyà ọ̀tẹ̀ ń bẹ̀ ni. ní fi jẹ́ pé ìyá nínà obìnrin náà nìkan lèmi ò fi àbí tó bá fẹ́ fún obìnrin ṣoògùn owó tó bá fẹ́ fi ṣe gbogbo àwọn yẹn lèmi ò lè bá obìnrin sọ̀rọ̀ pé kó dúró ń bẹ̀. ẹ̀rọ mi kéèsì tí ó léyàwó wọn mọ́gùn ọmọ kéékèèké. so ìtẹ́mi wá sọ ní ìyá níwẹ̀ mo sọ pé now bó ṣe rí nsìn òun ló bímọ rẹ̀ òun ló kúnlẹ̀ bí wọn bíjà bá ń bẹ láàrin ọkọ àti ìyàwó tí wọn lọ lọ́tọ̀ọ̀tọ̀ kì í sóhun àtàwọn ọmọ rẹ̀ náà jọ ń jà. kọ́kọ́ abi tí ó ti máa rí wọn tí wọn ò bá fẹ́ kó wá sílé àwọn mọ́. ìtọ́ba ni yóò mọ bóyá skul ni o yóò lọ mọ pàdé wọn bẹ̀. bọ́ bá dé skul jọkàn bọ́ bá rò pé òun lè ra bàtà lọ́wọ́ fún wọn ẹ gba bàtà yìí o aṣọ ni ẹgbẹ́ léyìí o nǹkan ìṣeré ọmọdé tó ọmọ tiẹ̀ máa yọ̀ sí ìyá ní bàtà wọn. wọn ò rí ìyá wọn mọ̀ pé àwọn ní ìyá kì í ṣe pé tí ọba ti lè délé wọn kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé ọ̀wá nírí wọn mọ́ lọ́mọ wò ní iléèwé mo wá rọ máa yẹn kó jọ kó má bínú èmi fìlẹ̀ o mo mọ tó ń fìlẹ̀ o mo mọ bó ṣe ń dùn ẹ o láti pé mo béèrè lẹ́ẹ̀kan ó lè jẹ́ pé ètò gbé lọ tó kú yẹn ni ló ń bí wọn nú pé ọgbẹ́ ọkàn lọ ọkọ̀ mi lẹ̀ ọgbọ́mọ lọ ọmọ yẹn ò rí gbé bọ̀ mọ́ ọlọ́pàá dànù tí wọ́n sọ nu Yorùbá ni wá o. tẹ́lẹ̀ náà fi lòdìdí ọdún méjì lé bàbá rẹ̀ sí ọ̀lẹ́yàn ni kọ̀rẹ́ tí ó mú rẹ̀ bẹ́bẹ̀. wọ́n tiẹ̀ sọ pé ńgbà tí mi ò ti léèyàn torí kò sáwọn èèyàn mi kankan Ìbàdàn ló jẹ́ kí n padà sọ́dọ̀ dáàdì mi ní Àpòmù ìgbà tí mẹ́mi wà ní Ìbàdàn bíbá mẹ́mi ti kú kò sí àwọn fámìlì mi kankan mọ́ tí wàhálà yẹn dẹ́ pọ̀ tẹ́ pé tèmi àti ẹ̀ bá ti jà báyìí àwọn ẹ̀gbọ́n ẹ̀ wọ́n wá láti ilé ọkọ wọn wá bà gbogbo nǹkan mi jẹ́ gbogbo ọjà mi. àbò làwọn ẹ̀gbọ́n rẹ̀ ó sì wá bá wọn ẹ̀yìn ẹ̀ ni wọ́n máa ń wà ẹ̀yìn ẹ̀ làwọn ẹ̀gbọ́n ẹ̀ máa ń wà náà ló jẹ́ kí wọ́n wà lẹ́yìn ẹ̀ náà jọ Sunday ẹ̀yìn ẹ̀ làwọn ẹ̀gbọ́n ẹ̀ máa ń wà ló jẹ́ kí n wò wípé ńgbà tí mi ò léèyàn kankan bá dàn máa fọ́ lọ bí mo fi padà sọ́dọ̀ dáàdì mi ní Àpòmù. ìwọ nìwọ. ọmọ Edo State ọmọ Edo State ṣùgbọ́n Àpòmù ní dáàdì mi ń gbé bẹ́ẹ̀. ìwọ lára ọ̀hún. ẹ sọ dílẹ̀. ọ̀rọ̀ ọkọ ọmọ kọ́kọ́ rò pé ó kè lọ́hùn. ó ní ọ̀hún Ẹdó lòun ṣé ẹ ti dẹ́ dórí ni. ìbọn láàdó orí kan náà. nbọ la dé rí lẹ sọ. iná lè láì wá iná ilé ìrọ̀jú. ọ̀pá àbọ̀ kiri ká ní kọ́lọ́hún ṣàánú ọjà tàpẹ́ ẹnìkan kákọ́ ẹnìkan ò lè dára tán. ọjà wo ẹ̀yin náà. Olódùmarè ìtànù gbóòsùn. kọ́mọ́rì pọ̀mọ́lá so we are going to talk to him àdèmà bá sọ̀rọ̀ àmọ́ àpèsè ṣé ẹ mọ skul tọmọ yín lọ. mi ò mọ skul tán lọ tí wọ́n lọ tẹ́lẹ̀ ni mo mọ̀ ṣùgbọ́n tí wọ́n bá wọn change ẹ̀ sí báyìí mi ò mọ̀. ẹ mọ skul tọmọ yín lọ ẹ̀yin náà mọ sojúṣe ìyá nígbà tó náà bá ń sojúṣe ọkọ kó ṣe sùúrù bọ́lọ̀ ń ṣe ní orin lórin iye ọjọ́ tọ́lọ́ ń lẹ́lò lọ́dọ̀ ara yín lẹ́lu tó kẹ́nìkan máa mú ẹnìkan lọ́tàá kó má ṣọ̀tá mo sì rọ àwọn ẹbí ọkọ náà ẹ má bínú ẹni tó sọ yẹn mi ìfẹ́ fi gbogbo ara gbàgbọ́ pé gbogbo àwọn ẹbí wa máa ń nà òun wọ́n á máa ṣe àgbà tẹ́ ẹ̀ sí ń bì náà ni olùjẹ́ adá yín láàrin náà tọ́lá àgbọ̀ tọ̀dọ̀ yín
so àtàrí àtẹ̀bí ní ìsinmi tí ẹ wàá fẹ́ dá kankan èyí tèmi fẹ́ ṣe ni pé bí àwọn ọmọ yẹn ṣe máa ní parental care tó máa complete tí wọ́n ó rí ọwọ́ ìyá tí wọ́n ó rí ọwọ́ bàbá torí ẹ mọ̀jà tanra wa ẹnìkan kan ò lè dọ́mọ tọ́ nu ọkùnrin àtobìnrin ẹnìkan kan ò lè dá tọ́ àwọn méjèèjì ni wọ́n ní ọmọ need. ẹnìkan yàtọ̀ sádìkan. èwo ló yàtọ̀ ńbẹ̀. sẹ́rí. ẹgbẹ́ ẹnu sí máìkì sọ̀rọ̀ sókè ọmọ nàìjíríà tó gbọ́. adé àìdálẹ́mọ̀ṣú àìbá ń pálọ̀ àbí kéne ọkùnrin tóbi yàtọ̀ gómìnà kú ló ti mọ̀ pé òun ṣebẹ̀ tó wọ́n jẹ ó ti mọ̀ pé òun fọṣọ òun tó bá ti di pọ́kùn ọ̀rọ̀ ọgbà bọ́bọ̀ nù agbádá rẹ̀ rárá jẹ. ọkùnrin yìí nìsín kò tí pò ń lọ tọ́jú ọmọ yìí ó lè máa tọ́jú wọn lọ kó fáwọn ìyá rẹ̀ àbí. àwọn ọmọ bí wọ́n ṣe lè béèrè nǹkan náà ya wọn ò lè béèrè lọ́wọ́ bàbá wọn ò lè béèrè lọ́wọ́ ìyá bàbá àbí ẹ̀gbọ́n bàbá kò ṣeé ṣe. wọn ò lè béèrè lọ alágbàwò bẹ́ẹ̀ kò wá yẹ ó bínú sí ọpẹ mọ́ náà lọ́sẹ̀ náà lásán. ó kọ ẹ mọ́lẹ́mọ́ lọ. ọ fẹ́ padà. apology fún ọkọ obìnrin tí ń wò mí lé ọkọ tuntun mọ̀ ń sọ o ni wọ́n fẹ́ padà dandan mọ́ fojú burúkú wò mí o. àbí wọ́n wà bí ni. ẹ̀gbọ́n rẹ ni wọ́n nítorí ẹ̀ ló ṣe mọ́ mi lójú gbére ń ọmọ ni wọ́n fẹ́ padà. àbúrò ọkọ rẹ ni. no àbúrò mi ni. ok ẹ̀gbọ́n ilé ni ẹ. gbogbo ọmọ lẹ́bi tí yín náà ní ìlànà. èmi náà gbé kọ́ fẹ́ padà. Ọlọ́run ti jẹ́ ń lè bọ́. ńgbà tí ibi tó wá ti dùn ju ibi tó ṣẹ̀ṣẹ̀ dé lọ lọ́dọ̀ rẹ bó ṣe rí nù ètò náà fẹ́ nísìn bọ́yọ̀dọ̀ ẹnìkan ló náà ti kú. òwe tí ó máa ń pàjọ́dún wá ní ìyàwó tí ó bá ń kọ̀ ń bàdàn tìlú ti fọwọ́ ẹ̀gbá kiri. ètí ó máa wí nù wà ní líkìrì àpòmù ìkòyí omi ọ̀làtàn omi ọ̀làtàn bẹ́ẹ̀. kí ni ìtumọ̀ yẹn. omi ọ̀làtàn táyé páyé oṣù yìí wà kódà bírù ya yín bá ń bẹ láyé. irú ìyá ta ni. tí wọ́n ṣàlàyé. ìyá sikẹ́rẹ́bẹ́ wàá gbà mí lọ́wọ́ ìyá níwẹ̀. tírù láti bá rọ̀dọ̀ rẹ̀ ṣàṣà bàbá yóò rè fẹjọ́ ẹ̀sọ́ bá mi lá ẹ bá ń kìlọ̀ fún ọ láti wọ́n fẹ́ rí lọ́dọ̀ obìnrin ẹ pé obìnrin yín dà tá gbogbo ọmọ yín ju ọmọ yìí lọ ọmọ ṣe obìnrin ọ̀làtọ̀ lọ́dọ̀ wa. wọ́n dákọ̀ ìyá àbí kílẹ̀ sọ lẹ́ẹ̀kan. ẹ wá tá a ní ó wá wo gọ̀bì ó ní kí lè gọ̀bì kó gbà mí lọ́wọ́ ìyá níwẹ̀ ó tún dákun ìwọ́nu ọlọ́run so ṣé ẹni nọ́mbà ọkọ yín yẹn. mi ò ní nọ́mbà tó wà sorry lọ́wọ́ mi ò lè. ẹni nọ́mbà máa yẹn bàbá ọmọ yín yẹn. mi ò ní nọ́mbà lọ́wọ́. bọ̀ ẹ dábẹ́ ẹ mọ̀ bẹ̀ àbí. mo mọ̀ bẹ̀. mọ́gàjì ẹ jẹ́ ká lo diplomacy fún ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ ká pè wá ẹ jẹ́ ká lo diplomacy ká bá a sọ̀rọ̀ kó jẹ́ kó máa rá àwọn ọmọ ẹ̀ kó má jẹ́ inú ilé kó jẹ́ bí ọ̀yà school kó dẹ̀ jẹ́ kó ọmọ school táwọn ọmọ ń lọ kọ́kọ́ sojúṣe kí ìyàwó náà sojúṣe kí ìyá sojúṣe kí bàbá ọmọ náà sojúṣe torí ẹ̀yin méjèèjì kọ́ torí àwọn ọmọ ni gbàtẹ́ pàdé ara yín tẹ́ ẹlẹ́fẹ̀ẹ́ ra yín ẹ̀ ń dà ẹbí kìíní ẹ̀ ń nara yín ẹbí kejì ẹ̀ gbára yín lójú ẹbí kẹta ẹ̀ sì wá kọ́ra yín nìsín ọlọ́run mú kan ọ̀dọ̀ ọ̀nù mẹ́tẹ̀ẹ̀ta ó kù méjì ọ̀yẹ́ káwọn méjèèjì yẹn sọ́fà kán nídìí ìyá kán má rí ìyá kán nídìí bàbá kán má rí bàbá kò dáa ẹ̀yin méjèèjì dẹ̀ ń bẹ láyé ọlọ́run ní pa yín ẹ ṣe sùúrù ẹ jọ wò wọn náà ni ẹ dẹ̀ jọ jẹ wọn ni ṣe gbọ́ ìwọ náà wà á tún rí míì ó rí ìyàwó míì tó náà rẹ̀ wà nǹkan kan náà ní ọ̀sẹ̀lẹ̀ níbi tó náà wà. kí ló sọ. àbí kọ́ ọmọ wí nǹkan kan àbí kọ́ ọmọ wí nǹkan kan àbí kọ́ ọmọ wí nǹkan kan if not Ondo Ẹdó ló sùn lálẹ́. Oya títí. a kàn fẹ́ bò wọ́n láṣìírí ni o bó bá dijọ́ mi bàbá múrò àwọn ẹni à ní bò wọ́n láṣìírí o ọ̀ya ẹ jẹ́ á wo àwọn tí wọ́n la ògiri tí wọ́n lọ jí ọmọ ọlọ́mọ gbé ọwọ́ ti tẹ̀ wọ́n ẹ jẹ́ á gbọ́ ohun tí wọ́n sọ àwọn rèé o.
tí mo rẹ̀ sọ fún yẹ̀yẹ́ ni àwọn ò ní 10 million naira lọ́wọ́ pé àwọn ò lè ṣe pé àwọn máa fún ní 1 million naira. So later on ó padà gba 1 million naira ní owó ẹ̀. Níjọ́ tó dẹ̀ máa lọ ó ní kí n jẹ́ ká lọ pàdé woman yìí o. Mo ní mi lọ mi lẹ́mi rẹ̀ o. Ó ní kí n má worry pé òun máa gbó lọ́wọ́ ẹ̀. Ó dẹ̀ wá níjọ́ náà àdẹ̀tún máa ṣe àdẹ̀jọ lọ. Nígbà mo dẹ̀ débẹ̀ ó ní kí n já òun kalẹ̀ lẹ̀. Nígbà mo dẹ̀ já kalẹ̀ lẹ̀ ó ní pé kí n máa ṣe pé kí n bá ti tètè rí òun pé kí n máa lọ sí Ìbàdàn tèmi pé tó bá di àárọ̀ pé òun máa wá bá mi. Mo dẹ̀ ṣe wá sí Ìbàdàn nìyẹn. Nígbà mo dẹ̀ dé Ìbàdàn ó di àárọ̀ ọjọ́ kejì ó dẹ̀ wá bá mi. Ó dé ó ní 500,000 ni obìnrin yẹn fún òun o pé so kémi náà gba 200,000 naira níbi ibẹ̀. 200,000 naira bó ó ní 500,000 ni ó fún un. Mo ní ìyá Gbomo lọ́mọ fún ìgbà náà èmi ò lágbára pé níbi tí mo lè dé ọmọ mọ́ o. Ó dẹ̀ ní rárá o pé òun ó gba 500,000 tó kù sí i. Ọjà later on ìgbà tó àpàrà ní kán pé ìyá ọmọ yẹn ṣàlàyé pé 1 million tó wà lọ́wọ́ òun náà ni òun ti fílẹ̀ yẹn pé kò sí owó mi ní ọwọ́ òun mọ̀. Mo ní pé 1 million naira tí ó ti gbà ọwọ́ à ń parọ́ pé 500,000 ni ọgbà. So ibẹ̀ yẹn ni ó ti rí pé àṣírí yẹn ti ń cast. So bí kò máa sá fún mi ibi tó yẹ fọmọ sí ni ó ní òun máa mọ́ ọmọ ẹ kó ń bẹ̀ yẹn òun lọ fi síbò mi àgbà tí bàbá tó fún un ní owó. Níbo dẹ̀ jọ Saturday ó dẹ̀ mú ọmọ yẹn ó lóun fẹ́ lọ sí orílẹ̀ Òwu pé bó la fẹ́ ṣe pé tí ọmọ bá ti fún un ní owó òun kàn drop ẹ̀ kalẹ̀ lẹ́ẹ̀ tó máa ti òun lè drop ẹ̀ fún ìyá rẹ̀ ní Ìkirè. So bó dẹ̀ ṣe pé ìyá ẹ̀ bá ní òun bọ̀. So ìgbà tó dẹ̀ dúró títí tí ò rí ìyá ẹ̀ ó ṣe ní pé kán gbé ọmọ yẹn padà sí ilé nìyẹn. Ọ̀dọ̀ ọmọ tó wá fi ọmọ yẹn sí ọmọ yẹn ní pé òun ò lè gba ọmọ kan sọ́dọ̀ ọmọ o pé òun ò mọ irú ọmọ tí wọ́n bí fún un ọmọ ẹ̀gbọ́n òun ni láti ìjọ́ ẹ̀ òun ò lè gba ọmọ kan sọ́dọ̀ ọmọ o. So ọba sáà ní pé kí n bóun sọ fún àbúrò mi yìí pé ó bóun fi ọmọ yẹn sí ọ̀dọ̀ títí tí wọ́n fi padà wá gbà ní ọ̀dọ̀ rẹ̀ ní ọjọ́ Sunday. So bó dẹ̀ ṣe dé alẹ́ ọjọ́ náà mo sọ ọmọ ó ní òun ò lẹ́mi ogun tí òun ṣe pé òun ò mọ bí ọmọ ṣe jẹ́ o pé wọ́n rí pé yóò lọ ju wàhálà o oníkan kìnìkan o. Ọmọ ẹ̀ sáà ní pé kó ní sùúrù pé kó má worry kó fọkàn rẹ̀ balẹ̀. So bó dẹ̀ ṣe jọ́ Saturday yẹn báwọn ọlọ́pàá ṣe dé nìyẹn. Tó ṣẹlẹ̀ ni pé ìmọ̀ ṣiṣẹ́ káàkiri ni etí ọ̀jẹ́ kẹ́ ẹ rí ojú wọn ò ní wípé ọ̀rọ̀ wọn ti jẹ mọ́rọ̀ ọlọ́pàá pé àwọn ọlọ́pàá wọn nínú kí wọ́n ní wọ́n kọ ẹ̀yìn bí kí wọ́n sá mọ́ fojú wọn hàn sá tí wọ́n dẹ̀ kí fi ń fojú wọn hàn ni pé fi Nàìjíríà sọ pé wọ́n ti di criminal ó dìgbà tí ilé ẹjọ́ bá pronounce wọn as criminal even bẹ́ẹ̀ bọ́mọ lọ́wọ́ wọn even bẹ́ẹ̀ bá àyàn bí títí ń pààyàn báyìí ilé ẹjọ́ nìkan ló ní àṣẹ àti establish ẹ̀ pé criminal lẹni náà tí wọn ò tí wàá pè ní criminal yẹn èèwọ̀ ni fún àwa agbóhùnsáfẹ́fẹ́ wàá pè ní criminal. tó bá sí lọ́dọ̀ ọlọ́pàá tó bá sí àwa làwa gbá a mú. náà ò ní pè ní criminal ó wàá mú wá àjẹkẹ́ rojú ẹ̀. àwọn ẹlẹgbẹ́ òun ẹ̀yìn èèyàn wa bò lẹ́yìn náà ṣe rí sí abẹ́rí pé gbẹnu tán ó lékeka bẹ́ẹ̀ náà ló tún pakasọ kí ni èròǹgbà tiyín bí ẹ ṣe ń wo fọ́nrán yìí ẹ máa bá wa tẹ subscribe button kí ẹ sì máa bá wa pín fọ́nrán yìí káàkiri ẹ máa bá wa pín lógúnlógún ẹ máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè bá a kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára a ò ní máa wí jù báyìí lọ lórí ètò Kọ́kọ́rọ́ Alate tòní ìkànnì Àdàbà tẹlifíṣàn náà nẹ̀tí láǹfààní àti máa gbọ́ wa ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú kalẹ̀.